A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti bu ọwọ́ lu ìwé àbádòfin lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná fún ọdún 2024. Òfin yìí jẹ́ èyí tí ó yànnàná gbogbo èròǹgbà wọn láti fi ìpilẹ̀ṣẹ̀ lélẹ̀ fún ìdàgbàsókè ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó. Lónìí ni gómìnà bu ọwọ́ lu ìwé àbádòfin yìí ní ilé ìjọba Ìkẹjà. Ìgbésẹ̀ yìí jẹ́ ọ̀kan gbòógì láti pèsè iná oníwákàtí 24 lójúmọ́ káàkiri ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu kí ìpínlẹ̀ máa pèsè iná fúnra wọn, gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn Gbóyèga Akọ́ṣílẹ̀ ṣe jábọ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Ó tẹ̀síwájú wípé ìgbésẹ̀ yìí yóò ṣe àdínkù ìgbẹ́kẹ̀lé wọn lórí ẹ̀rọ amúnáwá National Grid. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn òṣìṣẹ́-fẹ̀yìntì tí owó oṣù wọn ò tó nǹkan ni wọ́n ti fún ní àǹfààní àti gba gbogbo owó àfipamọ́ wọn retirement savings tàbí kí wọ́n tẹ̀síwájú àti máa gba owó wọn lóṣooṣù tí wọ́n á fi bu ọwọ́ lu owó ìfẹ̀yìntì tó kéré jù. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ àjọ alámòjútó owó ìfẹ̀yìntì National Pension Commission (PENCOM) tí adarí ẹ̀ka alábòójútó AM Salem bu ọwọ́ lù. Níbẹ̀ ni àjọ yìí ti ní ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn àtúpalẹ̀ òfin lórí àbójútó owó ìfẹ̀yìntì bí ó ti lọ pẹ̀lú owó oṣù òṣìṣẹ́ tuntun ₦70,000. Síwájú àkókò yìí ni àwọn òṣìṣẹ́-fẹ̀yìntì kò ní àǹfààní àti gbà ju ìlàta owó àjẹmọ́nú wọn. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu àbá lórí owó oṣù tó kéré jù ní ọjọ́ 29 oṣù keje ọdún 2024 tí ó ṣe àlékún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù sí ₦70,000 láti ₦30,000. Èyí ló mú wọn darí àwọn alámòjútó owó ìfẹ̀yìntì kí wọ́n ṣe àmúlò òfin tuntun yìí fún sísan owó ìfẹ̀yìntì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ni a gbọ́ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí lórí ẹ̀sùn wípé ó ń ba alága ilé-ìfowópamọ́ UBA Toni lórúkọ jẹ́. Olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú African National Congress (AAC) Ọmọyẹlé Sowore ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Sowore ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìwé ẹ̀dùn ọkàn petition tí Elumelu kọ ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá wípé Fárótìmí ń ba òun lórúkọ jẹ́. Ó ní ó ṣe pàtàkì fún iléeṣẹ́ ọlọ́pàá láti mọ̀ wípé ọlọ́pàá kì í ṣe ohun èlò láti fi yanjú fàákájà bí irúfẹ́ èyí. Fún ìdí èyí, kí ọlọ́pàá Zone 2 ìpínlẹ̀ Èkó tètè yọ̀ǹda agbẹjọ́rò Fárótìmí ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àná Honorable Joseph Haruna Kigbu ní àwọn afurasí ajínigbé jí gbé nírọ̀lẹ́ àná bí ó ṣe ń rin ìrìn-àjò lọ ìlú Jos. Ìkọlù tí ó wáyé láàrin aago 6 ìrọ̀lẹ́ wáyé láàrin Nunku ní ìjọba ìbílẹ̀ Akwanga, ìpínlẹ̀ Nasarawa àti Gwanto ní ìjọba ìbílẹ̀ Sanga, ìpínlẹ̀ Kaduna. Níbi ìfijìrìnjú pẹ̀lú ìbọn ni àwọn oníṣẹ́ láabi yìí ti yìnbọn pa ọlọ́pàá tó ń sin dókítà Kigbu bí ó ti gbìyànjú àti ṣe ìdáwọ́kọ̀ fún àwọn ajínigbé. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ròyìn wípé àwọn adàlúrú yìí ń yìnbọn sókè láti fi ṣẹ̀rùba àwọn awakọ̀ tí ó wà lágbègbè. Àwọn ará abúlé nítòsí fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí wọ́n ti ní agbègbè yìí ni àwọn ajínigbé ti máa ń sábà ṣọṣẹ́. Gbogbo akitiyan láti kàn sí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ fún ìbéèrè ló já sí pàbó. Ìjínigbé dókítà Kigbu àti ìṣekúpa ọlọ́pàá rẹ̀ ti wá pa kún ìṣòro ààbò tó ń wáyé ní ẹkùn yìí bí àwọn olùgbé ṣe ń pè fún àlékún ètò ààbò ní agbègbè. Èyí ń wáyé bí mínísítà agbègbè ilé ìjọba Ezenwa Nyesom Wike ṣe ń lérí láti mú ìlú Àbújá gbóná fún àwọn ọ̀daràn bí ó ti ní àti gbé ìgbé ayé ìrọ̀rùn kò ní nira bí ọwọ́ bá ba àwọn adàlúrú tí àwọn àgbẹ̀ ríbi padà sí oko wọn. Mínísítà sọ àsọdájú yìí lónìí ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Àbújá níbi ìṣíde ojúnà 9.8 kìlómítà Kàbùsà sí Tàkùṣárà. Wike ní ojúnà méjì 2
2-lane 7-meter carriageway pẹ̀lú iná òpópónà tó ń lo agbára oòrùn ni wọ́n ń retí láti parí láàrin oṣù 6. Níbi ayẹyẹ yìí ni Wike ti ṣe ìkìlọ̀ wípé kí wọ́n yéé sá àwọn ọmọ iléèwé sóòrùn láti gbà á lálejò. Lórí ètò ààbò, Wike ní kò sí bí ààbò ṣe fẹ́ péye láìsí ojúnà nítorí bí ìkọlù bá wáyé, ẹ̀ṣọ́ aláàbò kò lè tètè súré dé ibi ìṣẹ̀lẹ̀. Fún ìdí èyí ni wọ́n ṣe gbé ìgbésẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ìṣòro kò ṣeé tán lẹ́ẹ̀kan náà. Ó wáá gba ará ìlú ní ìyànjú kí wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú Ààrẹ Bọ́lá Tinubu bí ó ti ní kò ní ṣe ohun tí kò ní dẹ́rìn pa ẹ̀kẹ́ ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gbẹ́ni Sunday Iwakanze ni a gbọ́ wípé ó tan àna rẹ̀ Ọ̀gbẹ́ni Vanguard Adiegbo lọ ìgbèkùn àwọn ajínigbé ní Abagana, ìjọba ìbílẹ̀ Njikọka, ìpínlẹ̀ Anambra. Nínú àfihàn fídíò kan ni Adiegbo ti ṣe àpèjúwe àjàbọ̀ rẹ̀ ní iṣẹ́ ìyanu bí ó ti ṣàlàyé bí Iwakanze, àbúrò ìyàwó rẹ̀ àti ọmọ iléèwé rẹ̀ àtijọ́ kan ṣe ń pè é lemọ́lemọ́ lẹ́yìn tí wọ́n jọ pààrọ̀ nọ́mbà. Gbẹ̀yìngbẹ́yín ni wọ́n ṣe àdéhùn láti ní ìpàdé kí ó tó bá ara rẹ̀ nínú ewu. Adiegbo ṣàlàyé wípé àna rẹ̀ ní òun kọ́ ilé kan sí ìtòsí iléèwé ní Abagana. Òun tẹ̀lé gbogbo ìlànà yìí títí ó fi wa ọkọ̀ dé ojúbọ. Lójú ẹsẹ̀ ni àwọn kan yọjú sí i pẹ̀lú ìbọn tí wọ́n ní kí òun dọ̀bálẹ̀. Gbogbo ohun ìní ara rẹ̀ ni wọ́n gbà pẹ̀lú ATM káàdì tí wọ́n fi gbọ́n N150,000 kúrò nínú àpò ìkówósí rẹ̀. Wọ́n dè é lọ́wọ́ lẹ́sẹ̀, fi aṣọ bò ó lójú bí Iwakanze ṣe ń fi dá a lójú wípé kò séwu. Ṣùgbọ́n Adiegbo gbọ́ bí wọ́n ṣe ń gbèrò àti ṣekú pa á kí ó má bàa tú wọn láṣìírí. Orí tí ó kó o yọ ló fi ríbi tú ara rẹ̀ pọ́n ìgànná bẹ́ sí ilé kejì tí ó fi mórí bọ́. Ọkọ rẹ̀ ṣì wà ní ọ̀dọ̀ àwọn ajínigbé bí ó ti bẹ àwọn tí ó pàdé kí wọ́n sì ń lọ àgọ́ ọlọ́pàá nítòsí láti ṣe àfisùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.